pariwo Àbíkẹ́ Dábírí ó ń pe gbogbo everybody pé kọ́ wá rescue òun wọ́n ti kọ́ ọmọ sá lọ ṣé kẹ́yìn ìjọ ọmọ gbé ni torí pé mo ti béèrè ẹ̀sẹ̀ ti dáhùn ẹ̀ bàbá ọmọ ò lè jọ ọmọ gbé. ṣe rí ẹ mọ̀ ohun tó ń sọ ni ó jọ ohun tó ń sọ ní 2021 náà lack of exposure wà ń bẹ àwọn gúrùpù yẹn tẹ bá rí wọn kì í ṣe pé wọ́n wà intelligent lọ síbi ọ̀nà àbúrú dunes orúkọ yẹn ṣe describe wọn gan kíní yẹn dẹ̀ ń work fún wa nu gbogbo àwọn cases wa yẹn torí pé tẹ bá rí tán ṣe nǹkan míì tán bá sọ̀rọ̀ míì báyẹ̀ máa rẹ́rìn ní pé. báyìí lè ṣe gọ̀ báyìí. kúrò tẹ competition lọ síbi. wàláì mo dẹ̀ gbọ́ nǹkan mi gbà mí àdẹ́gbọ̀n máa ń wèrè náà fi hàn nílà káyọ̀ lórí. ó ti yé yín tí mò ń sọ. ẹ máa wo nǹkan mi báyìí ní àsọkọ mi báyìí pé kíní kan máa wò pé ọlọ́run ni ògbọ́n yín ni àbí máa tún wá wò pé àwọn èpì ìgọ́ tọ̀tọ̀ wàláì tó bá ṣe nǹkan mi gbà mí àti kò gbọ́ fọ́ìsì wọn mi. ẹ lọ ọkọ kínní Alfa Saheed ẹ wá ní tí mo fẹ́ sọ ẹ kéṣe kí bóyá yẹn rí ọjọ́ iwájú o. bẹ́ẹ̀ni. based on ìwà Monsura tí mo mọ̀ ẹ nóòtì tí mo fẹ́ sọ yìí dáadáa. ká lọ kọ sílẹ̀ ní èní kíndéèdè ní 20. ẹ rí i pé yóò fèsì wọn jọ kan. ó díjọ́ kan lé ní. bẹ́ẹ̀ni. èṣù òní. gbogbo nǹkan tí wọ́n sì ti lè fi jó gbogbo ẹ̀ lápadà gbọ́. gbogbo ariwo tó wá ń pa ọmọ òun fẹ́ gbọ́ ọmọ o wọ́n jẹ́ ọmọ gbé gbogbo ẹ̀yìn immigration ẹ bá migrate ẹ̀ sọ́fẹ́ migrate náà. láwọn ọmọ tó wọlé lẹ́gálì. bàbá ọlọ́mọ lẹ́tọ̀ àti kọ́ ọmọ ẹ̀ lọ pé mo ń lọ yàrá pàjá o lẹ́tọ̀ àti kó lọ o mo ń lọ Kétu Ọjọ́ta mo lẹ́tọ̀ àti kó lọ bàbá ọlọ́mọ ni. àbí kóòtù tó grant mi ní custody. tẹ̀lé níwèé kóòtù lọ́wọ́. ó restrain àwọn ọmọ pé bóyá wọ́n lè progress in life. tẹ́yìn bá dẹ̀ ok. ṣé wọ́n lè travel abroad for scholarship. yes wọ́n lè travel yes they have right to travel. ẹ jẹ́ kán lọ sílé ẹjọ́ ó sọ ń bẹ̀ yẹn ó ní àwọn lọ́ọ̀yà wọn sọ pé yes it's very good for them ètò irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ so kán lọ ẹ jẹ́ kán lọ ilé ẹjọ́ ká proceed lọ ilé ẹjọ́ so èmi ṣàdéhùn fún pé ìjọ́ tí ilé ẹjọ́ bá sọ pé kán kó ọmọ fún tí Supreme Court bá sọ pé kán kó ọmọ fún á kó ọmọ fún.